Ìròyìn jákèjádò. Bá dá owó orí sísan àwọn iléeṣẹ́ kan dúró o. Gbogbo àwọn iléeṣẹ́ tó wà fún pípèsè ohun èlò àti jíjẹ ni ìjọba ti pàṣẹ fún ẹ̀ka tó ń gbowó orí láti fi gígùn ètò owó orí tuntun tí wọ́n gbé kalẹ̀ fún àwọn iléeṣẹ́ yìí o. Ètò owó orí tuntun náà ní àfikún ìdá 10% lórí iye tí wọ́n san lóṣooṣù tẹ́lẹ̀ o. Àwọn iléeṣẹ́ yìí wọ́n bá ìjọba ṣèpàdé. Níbi ìpàdé náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn aráàlú ni yóò fara gbá o nítorí pé àwọn ọjà bíi òróró, epo, aṣọ tó fi dórí dátà tí à ń lò ni yóò tún gbẹnu sókè sí o. Èyí ló mú kí ààrẹ ó pàṣẹ fún mínísítà fún ọrọ̀ ajé pé kó fagilé àfikún náà o fún 60 ọjọ́ gbáko kí wọ́n fi wá ọ̀nà mìíràn tí wọn yóò gbé gbà. Ọ̀rọ̀ yìí ni ẹni tó jẹ́ mínísítà fún ọrọ̀ ajé àti okòwò Jùmọ̀kẹ́ Odùwọlé sọ lónìí ní Àbújá. Ìròyìn jákèjádò.